bàbá alájà ṣé ò sí o. Imam Ogbomoso ti ṣe wáàsí, wọ́n dẹ̀ ṣàlàyé ohun tí àwọn gbà lérò. Ṣé wo wà ní tọ́pìkì kankan mọ́ ni? Àmọ́ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ fáǹsì Imam Agba Ile Ogbomoso tẹ́ ń táàgì mi lórí àwọn fídíò tí bàbá alájà ń ṣe. Ẹ rí Imam Ogbomoso ṣe KHUTUBAH ẹyọ kan, bàbá alájà ti ṣe prógráàmù 3 lórí ẹ̀. Ṣe rí ẹ má jẹ́ a máa gba ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nígbàgbọ́ tí bàbá alájà nowhere to be found ni. Ṣẹ́ni tí wọ́n ń ṣe nǹkan nínú ìlú ẹ̀ tí wọ́n recognize rárá. Ṣérù yẹn ni yóò máa wá sọ̀rọ̀, ẹ rí i pé kò relevant mọ́ ni. Ó ṣàn wá nǹkan tó fẹ́ fi trend padà. Ìgbà kan ló ní kájàjà nínú ìsìláàmù ọ̀tàkù. Ṣérù yẹn là á máa bá fà. Ṣérù yẹn là á máa bá fà. So gbogbo ẹni tẹ́ ń táàgì kàbí sanra Imam Agba Ile Ogbomoso ti ṣàlàyé. So anybody tó bá wá jáde lórí àlàyé tí wọ́n ṣe yẹn, ẹ wò ó pé ẹnìyẹn ò ní làákàyè. Ẹ rí i pé ẹnìyẹn sídà kí wèrè ti kó wọnú ọpọlọ ẹ̀ àbí kó ti ní àrùn ọpọlọ, àbí kí òun àti wèrè ti jọ máa jẹun, àbí kí wèrè ti bù jẹrí. So tí ẹ bá ti ń rí èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ o, wèrè ti bù jẹrí ló máa jẹ́, because Imam ti ṣàlàyé ọ̀rọ̀. Wọ́n dẹ̀ tún sọ, Imam tún ní gbogbo ẹni tẹ́ ń bú àwọn o, tẹ́ ń ṣe gbá o, àwọn tún dáríjì yín. Ẹwẹ ni Ọlọ́run, ṣé ni Ọlọ́run àwọn eléyìí? Àwọn ò ní sọrú ẹ̀ láéláé. Àsọ pé kí Imam wá sọ pé ẹni tí ń bá ṣẹ̀ ẹ dáríjì mi ó ló ń ṣe táná ṣe. Imam ò ṣe anybody náà ṣe náà wọn ò lè tọrọ apology lọ́wọ́ anybody. So ẹ wá ní program mọ́, ẹ rí nǹkan kan béèrè lọ́wọ́ ara yín mọ́, àti àtàgùtàn tó ń béèrè question lọ́wọ́ Ajaja, ẹ̀yin méjèèjì ẹ wá rí program tẹ́ lè ṣe mọ́. Ọ̀rọ̀ tẹ́ lè sọ mọ́ ju ọ̀rọ̀ ìmáàmù lọ. Ìmáàmù tó bá ṣe security rí kíní kan, ṣé security ò wá sọ ju ká máa lùyàn jìbìtì lọ tẹ́ ń bá kiri. Imam Ogbomoso civil defence ni kó tó di Imam Ogbomoso. Ó dẹ̀ ń lecture náwọn tí wọ́n bá mọ̀ wọ́n wípé wọ́n ń lecture part-time lecturer ni wọ́n ní LASU. Ẹ wo achievement, ẹ wo ní èjì yẹn, ẹ wo èjì ẹni tó ń sọ̀rọ̀ tí ìbáyé pé kò lójú tì. Ìsídà tí mo ṣe ń wo bàbá tó ń sọ̀rọ̀ yìí, tí ò bá fẹ́ gbà tó ọdún 7 sí 8 lọ́wọ́ Imam Agba Ile Ogbomoso, ó wá ń ràn ọ̀rọ̀ tí ò ní ràn bí ẹni ràn. Ẹ wo ẹ̀yin fáǹsì Imam Agba Ile Ogbomoso, ẹ má jà rí bàbá yìí nírí wípé ó ń sọ̀rọ̀ jàre, ẹ já rí nírí pé ó pònú èèyàn ni. So ẹni bá ti ponú bí ó ti máa wí ṣe náà ni wọ́n ń ṣe káàkiri yẹn. Imam Agba Ile Ogbomoso nǹkan ò ní ṣàlàáfíà yín. Gbogbo ẹni tẹ́ ẹ ti wá pé kàbí sọra pé Imam yẹn àwọn ẹ máa mú padà wá láìkẹ́, ó ti padà tọrọ apology, ó dẹ̀ ti padà ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín o. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fẹ́ ní kankan wá. Ṣé rí gbogbo àwọn tó ṣìkù tí wọ́n ń ranjú kiri yẹn? Àní mo tún rí èèyàn kan tún táàgì mi pẹ̀lú ọ̀rọ̀ tí bá Jàbàtà sọ. Ṣé Jàbàtà wá jẹ́ èèyàn tí ó máa sọ̀rọ̀ tá a máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí? Jàbàtà. Ẹ wo Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Imam ò ní kẹ́ ẹ pààyàn, ó sì ti ṣàlàyé ìrísí tí wọ́n fi mú wáàsí yẹn jáde. So ẹ jọ̀ọ́, tá a bá jẹ́ lóòótọ́ mùsùlùmí ni wá, ẹ jẹ́ àṣeṣe mùsùlùmí ẹni tó rí ẹ pé tó ní làákàyè. Àwọn èèyàn ní just me, ẹ wo ALFA àgbà, ẹ wo ohun tí wọ́n bá wọn ẹlẹ́bọ yẹn fà lánàá. Ṣérú yìí ẹ̀yin tẹ́ ń pariwo ìmáàmù ṣe kiri, ṣẹ́yìn lè bá wọn ẹlẹ́bọ tí ẹ lè bá wọn fà á torí pé kí ni ẹ ti jọ jẹ lórí ewé, ẹ ti jọ mu lórí ewé, ẹ ti fàjọ aṣọ iléèwé ìbora. Gbogbo yín náà láṣà rí, gbogbo yín náà ń rí jàre àbí. Ẹ̀mí náà ṣálẹ̀ mọ́ bàbá tó jẹ́ sí pé babaláwo ní tàdé máa ń rí gbogbo yín bẹ̀ tẹ́ máa lé aṣáàmọ́ gbogbo bí fáyín ṣe rí bẹ̀. Ẹ wo Ọlọ́run kó ṣàánú wa jàre, kọ́ lọ́ máa ṣàlàyé dúró tiwa kó wà pẹ̀lú wa. Àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run nu, àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run kò ń ṣe irú yín tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ máa mú rán lẹ̀ máa mú ẹ sì pé ráyín lágbàlagbà àfà for that matter, ẹ wá ń wí wórówóró kiri àti àgùntàn tó ń béèrè question lọ́wọ́ ẹ̀ náà. Ẹ wo Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa. Imam Agba Ile Ogbomoso wọn ò ní kẹ́ ẹ pààyàn, wọn ò ní kẹ́ ẹ pààyàn. Tẹ bá wá rà àfà
àbẹ́ẹ̀yàn àbí mùsùlùmí ẹ rí i pé àwọn kìrìsìtẹ́nì ò dá sọ̀rọ̀ yẹn rárá ẹ rí i pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa náà ló ń ràn yẹn ju kò sí ohun tó fà á ayé wèrè ti bù wọ́n jẹ ní ẹ̀ẹ́dẹ́bárí tó tí sì ń ràn yẹn wèrè bù jẹ ohun tó fà á nù so ẹ má jẹ́ ká rí wọn lárí bínú wèrè ló bù wọ́n jẹ gbogbo àwa tá a bá sì ń rí ọ̀rọ̀ yẹn rù ẹ má jà rí rò mọ́ nǹkan míì wà tá a lè ṣe ju gbogbo jákujàku yẹn lọ Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa Ọlọ́run ní jó dàrú ìmáàmù ò lè bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ìmáàmù ṣàlàyé àdíìsì yẹn ló yẹ kẹ́yìn wá jáde pé àdíìsì tó kà yí o kò sọ hèrò àdíìsì yìí o ó dọ̀ yìí fo ààrẹ nìkankan tó jáde nínú yín pé àdíìsì yẹn kò ń ṣàdíìsì náà ìhun tá a kàn ń sọ ni pé ibi tí wọ́n lò sí ibi tí mọ̀ọ́mù ń lò sí lẹ sọ pé ó kù díẹ̀ káàtó àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ àwọn kan wà kò hàn sọ̀rọ̀ lórí àdìsí yẹn rárá dèédé tó ń sọ̀rọ̀ náà ni pé àmúgbó Ọlọ́run kó jọ kó má ṣàlàyé ṣàánú ẹnì kankan wa Ọlọ́run kó ní í ṣe gbogbo alámúgbó ọlọ́lá ilà ọlọ́lá ọlọ́wọ́lá kúwátá ilà abẹ́lá aliyilá azim bàbá Ọlọ́run ò ní dójú àdúrà tiwa Imam Agba Ile Ogbomoso nǹkan ò ní ṣàlàfíà yín sálámù alaykum.